yóò bá Muhammad jà ẹ bá mi yòǹbó kárí ọlá. sallallahu alayhi wa sallam. òsàlásàlá tún nílẹ̀ yìí o. sallallahu alayhi wa sallam. kò sẹ́ni fẹ́ràn Muhammadu ní ilẹ̀ yìí. sallallahu alayhi wa sallam. kò sẹ́ni tí ń jọlá Muhammadu láàrin wa. sallallahu alayhi wa sallam. bó bá tiẹ̀ jẹ́ pọ́bìnrin nìkan ló ń jọlá Muhammad kò sọ́kùnrin tó nífẹ̀ẹ́ Muhammad níbí. sallallahu alayhi wa sallam. Ànábì Muhammadu o. sallallahu alayhi wa sallam. Paríparí ọlá Muhammadu. sallallahu alayhi wa sallam. Musitafa Muhammadu. sallallahu alayhi wa sallam. Yaasi Muhammadu o. sallallahu alayhi wa sallam. Mujitaba Muhammadu. sallallahu alayhi wa sallam. Muritada Muhammadu o. sallallahu alayhi wa sallam. Nítorí Muhammadu ni gbogbo wa ṣe kójọ síbi àbí bẹ́ẹ̀ kọ́. Tó bá wá jẹ́ pé torí Muhammad ni tá a bá ti ń kọ́ lọ́wọ́n ọba ọjọ́ gbogbo àsìkò gbogbo ọba wákàtí gbogbo ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ awímáyẹ̀wò ni a lè wí lè ṣe a lè ṣe lè wí adúró tì ní nígbà tó ṣòro ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ látara ọlọ́wọ́n ọba aláfin kádéwálé Muhammadu látara musita ọba o mo fi ń kí bàbá wa tèmi bàbá wa alifa tèmi bàbá wa ọlọ́jọ́ bíi tèmi bàbá wa oníjókòó tèmi bàbá wo lónìyàn fènìyàn tí ó sì tún padà lọ́la ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá Fadilatu Sheikh Al-Khalifa Yusuf Ọlọ́runtóyìn Mustapha bàbá Ọlọ́runtóyìn ọlọ́run tó ṣe yín làfà wa ò ní kojú pa yín bàbá wa àlẹ́fà bàbá wa ò ní yanjú ọlọ́run ọba tó ṣe yín láàfà wa ò ní jẹ́ ẹkú láíláí. ẹ rí ilé ẹgẹ́hùn bàbá wo ní ọgí òkúkú bá a jẹ lànà kò ní bá a jẹ lẹ́yìn kò tún ní bá a jẹ lọ́la lọ́la gbogbo làmọ̀ wò tó jòkó pátá mo fi bàbá wo ní yanjú mo fi kí gbogbo làmọ̀ wò gbogbo ṣéwù wo gbogbo kàlífà o gbogbo ṣùkì o pé sàlámù alaykum wa rahmatulahi bàbá wa jírí bàbá wa jírí bàbá jírí aláwa sàlám wà mọ́rí àwábí orílẹ̀ ni ọmọ tẹ́bí ìhín. èyí là ń ṣọjọ́ bí Muhammadu mi nílé bàbá mi oníyanjú tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ràn Muhammadu jù bẹ́ẹ̀ lọ jàre bá ń ṣe sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. òòrà wa ọmọlẹ́kẹ́wù àwọn sàwáwù tèmi ṣàlẹ̀ yóò ń bọ́ Muhammad ni. sallallahu alayhi wa sallam. ẹ ti lè fi ṣúágà yóò ń bọ́ Rasulullahi Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kó máa mọ̀ pé ọjọ́ bí ànábì làwọn ń ṣe jàre. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. mo kí bàbá mi Ajagungbadé mọ̀rọ̀ òfẹ́ nìkan Alhaji Shamsuddin Ajagungbadé ẹ̀kọ́ kalẹ̀ bẹ̀yẹn bàbá tèmi ni Amina tún mi ọmọ Táyébí ẹ kú ìtọ́jú wa nígbà gbogbo lẹ́nìyàn àtòrí ti bàbá wo níyàn gídé bí àtútòrí bàbá mi Alhaji Shamsuddin Ajagungbadé wọlé síbí bẹ́ẹ̀ gbogbo lórí tó ń bọ̀ lọ́nà pátápátá gbogbo wọn lẹ máa rí ẹ mọ̀ pé bàbá wo níyànjú wọn tóbi wọn jù bẹ́ẹ̀ lọ níwájú gbogbo apátápátá mo kí ọ̀gá mi Alhaji Sirajuddin ní òyìnbó tó ń kọrin sí ìlànà Allahu wassalam gbogbo aláṣà látùyọyán akú ọdún ènìyàn ṣe tẹ̀mí sí tọmọtọmọ. àmín. akú ọdún ènì a ó ṣe sẹ̀mí sí tọkọtọkọ. akú ọdún tèmi a ó ṣe sẹ̀mí sí tọlọ́lùfẹ́ wa tara alẹ́ wa tàbí tara wa ìṣàmìyàn. bóyá máa ń pé Allahu máyà rọ. ìwọ̀n abanijó wa níwájú bàbá oníyan kí lára yìí. onílì yẹ kó máa rọ lọ sókè kí máa ń gbọ́ bí ti ń gbọ́. Wa sayyidi sada
Àlùbárí ti dé olórí ire àwa lólórí ire ọlọ́run pé Muhammad Ọlọ́run tó yìí ni bàbá wa kàlíbà ṣe mọ̀ pẹ́lẹ́ ní lẹ́pẹ́ gbogbo èrò sí bí lẹ́yìn ṣọdún Muhammadu ọjọ́ bí Muhammadu mú bàbá mi ò tí ì ní ẹ náwó bàbá wa mi ò tí ì ní ẹ náwó ó ní tí mo fẹ́ jẹ́ ká ṣe níwájú gbogbo jọ̀ọ̀mọ̀ ó lè mọ̀ pé wọ́n dúpẹ́ bàbá ẹ kọjú wọ́ sókè kẹ́ máa mi sọ́tún báyìí kẹ́ máa mi sọ́sì báyìí kẹ́ máa juwọ́ kẹ́ máa sọ wípé Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Muhammadu Rasulullah juwọ́ Rasulullah Rasulullah mi ti juwọ́ Rasulullah Rasulullah Muhammadu Rasulullah yasi Rasulullah musi baba Rasulullah oríkàdọ́ Rasulullah ojúkàbá Rasulullah Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Muhammadu Rasulullah.
ṣe àwọn ní gbogbo bàṣẹ jẹ́. ó dá ẹ mọ́ mi o ẹ mọ́ mi o ẹ mọ́ mi o gbogbo nílùú lẹ́yìn ẹ mọ́ mi. ẹ bá pariwo lẹ́ẹ̀kan náà.